àṣírí ti tú o èyí ni ohun tó mú kábíyèsí ọjọ́lá ìlú ìjọra gba ìlẹ̀kẹ̀ lọ́rùn baálẹ̀ mẹ́fà. Wọ́n ti sọ pé nítorí ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú labour ni o wẹ́lẹ́ báyìí ni kinní ọ̀hún bẹ̀rẹ̀ nínú ìjọra olóyè níbi tí ọba abdulfatai oyègbèmí ti gba ìlẹ̀kẹ̀ lọ́rùn olóyè mẹ́fà. Bẹ́ẹ̀ ni wọ́n gba ihùn ọwọ́ wọn àti fìlà orí wọn tí wọ́n sì ní kí wọ́n kúrò láàfin ọba. Ǹjẹ́ kí ni ó bá làbárè wá kí ni ó ṣẹlẹ̀ sáwọn baálé ọkọ ìlú tí kábíyèsí fi sọ pé wọn kò gbọdọ̀ gbé ìlẹ̀kẹ̀ oyè kọ́rùn níbikíbi lórí ilẹ̀ ìjọra àpáṣà títí dé ìgànmú mọ́. Ohun tí tẹlifíṣàn yìí gbọ́ ni pé agbo òṣèlú kan ni wọ́n pe àwọn bàbá olóyè yìí sí, ibẹ̀ náà ni wọ́n lọ tí wọ́n sì ṣe baba kẹ́pẹ́ fún wọn tí wọ́n sì gba yìí níbẹ̀ dáadáa pẹ̀lú. Ṣá o lẹ́yìn tán gba ẹ̀yẹ tán lágbo ọ̀hún wàhálà ńlá ni wọ́n kò nígbà tí wọ́n padà sílé tí ọjọ́lá sì ní kí wọ́n gba ìlẹ̀kẹ̀ oyè lọ́rùn kálukú wọn. Ẹgbẹ́ òṣèlú labour ló pe àwọn olóyè yìí síbi ìfilọ́lẹ̀ ètò ìpolongo ìbò sípò alága ìjọba ìbílẹ̀ èyí tó ti bẹ̀rẹ̀ káàkiri Èkó. Ọkùnrin ọmọ Ìgbò kan tí wọ́n pè ní olówó Yálómọ ládùúgbò ọ̀hún gan ni ó ní kí àwọn baálé yìí wà, ṣùgbọ́n nígbà tí wọ́n lọ sí agbo òṣèlú wọ́n ní wọn kò mú kábíyèsí ọmọ ọjọ́lá àpáṣà gbọ́ o ìyẹn ọba abdulfatai oyègbèmí. Ṣá o ààfin la gbọ́ pé kábíyèsí wà tí àwọn alágbára tó ń darí Èkó ti ránṣẹ́ sí kábíyèsí wípé ọba Fatai Àrẹ̀mú ẹ ṣeun dáadáa o, a kò mọ̀ pé ẹgbẹ́ òṣèlú labour ni àwọn èèyàn ń ṣe báyìí ní gbogbo ilẹ̀ ìjọra àti agbègbè ẹ̀. Wọ́n níbi tí wàhálà ti dé nìyẹn o tí kábíyèsí kò mọ̀ nǹkan nípa ibi tí àwọn olóyè ẹ lọ yìí, ṣùgbọ́n tí fídíò tí wọ́n yà lọ́hùn ti tẹ̀ ẹ́ lọ́wọ́. Bẹ́ẹ̀ lẹ́ni tó bá sọ̀rọ̀ sọ pé láti òkè gan ni wọ́n ti fi fídíò ọ̀hún ṣọwọ́ sí kábíyèsí ìyẹn Aláàfin ìlú ìjọra níbi tí wọ́n ti ké sí àwọn olóyè yìí nìyẹn o. Olóyè Lateef Ọjọ́lá ìyẹn baálẹ̀ Alábà-ọ̀rọ̀, olóyè Saliu Biliaminu baálẹ̀ Àlàáfíà, olóyè Taiwo Hasan baálẹ̀ Òkè Ìrà, àwọn yòókù ní olóyè Idrisi Ọjọ́lá baálẹ̀ Abúlé Ìkirè, olóyè Abdulhakeem Hosseini baálẹ̀ Musafẹ́jọ Amọ̀kòkò àti olóyè Sule Balógun. Lẹ́yìn ìpàdé tó wáyé láàfin Ọjọ́lá nílùú ìjọra lọ́jọ́ ajé Monday ni wọ́n gbé ìgbésẹ̀ ọ̀hún. Ohun tí kábíyèsí sọ ni pé wọ́n lọ síbi ìpolongo òṣèlú láì gba àṣẹ láàfin àti pé orúkọ òun ni wọ́n tún dá níbẹ̀ o láì jẹ́ pé òun mọ̀ sí ìgbésẹ̀ wọn yìí. Ọba aláyè ti sọ pé ìgbésẹ̀ wọn yìí tako òfin tí àwọn ń lò nílùú ọjọ́ra o. Àwọn baálẹ̀ ti wà nílé o, bẹ́ẹ̀ ni wọ́n ti gba ìlẹ̀kẹ̀ oyè lọ́rùn wọn látàrí agbo òṣèlú labour party tí wọ́n lọ nítorí ọ̀rọ̀ ìbò síjọba ìbílẹ̀ tó máa wáyé lọ́jọ́ 12 oṣù keje ọdún yìí náà ni o. La ilaha illallah, la ilaha illallah, Muhammadu Rasulullah, Tijani Waliyullah, Bariamu Alilullah, la ilaha illallah. Ẹ̀yin ọmọ ìyá mi lọ́kùnrin lóbìnrin, Saida ń retí Fatima Tajafaria, mo ń retí gbogbo ẹ̀yin olólùfẹ́ tiwa a ní nílùú Ìlọrin kò ní jàrí wọn. 16 August ní ìlú Ìlọrin ẹ wá pàdé mi Alájà Saida. Alore TV ò ní bàjẹ́ lọ́la òjíṣẹ́ ńlá. Alore TV ò ní bàjẹ́ níwájú lẹ̀ ó máa lọ. Ẹ ò ní dọ̀là rẹ̀ yín lọ́la Muhammada. Eléyìí kò ní jáṣe wọn lọ́la òjíṣẹ́ ńlá. Alore TV, Alore TV, nílé ní lóko ni ẹ máa wò ó. Ètò tó kọ́ni lọ́gbọ́n, ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé. Ẹ máa wò ó, ẹ máa wò ó. Alore, Alore, ẹ máa wò ó, ẹ máa wò ó, ẹ máa wò ó. Alore, ẹ máa wò ó, ẹ máa wò ó. Ó ní lọ́gbọ́n, ó kọ́ni lóye. Ẹ máa wò ó, ẹ máa wò ó, ẹ máa wò ó. Ọmọdé àgbàlagbà àgbàlagbà ẹ máa wò ó.